Aláròyé máa wí o. Èyí ni àwọn ibi tí adájọ́ ti ní kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọmọ Mohbad. Ní báyìí, adájọ́ ilé-ẹjọ́ gíga kan nílùú Ìkòròdú nípìnlẹ̀ Èkó ti pàṣẹ pé kí wọ́n lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún ọmọ olóògbé Ìléríolúwa Lọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad láwọn ilé ìwòsàn mẹ́ta kan lókè òkun, ilé ìwòsàn méjì lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì, ẹyọ kan ní ilẹ̀ Amẹ́ríkà. Aláròye gbọ́ wípé níbi ìgbẹ́jọ́ kan tó wáyé láìpẹ́ yìí ni ìdájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ti sọ wípé níwọ̀n ìgbà tó jẹ́ wípé àríyànjiyàn nípa ta ló lọ́mọ ọwọ́ abilékọ Wùmí Alọ́ba wà nílẹ̀, tí alàgbà Joseph Alọ́ba tí í ṣe bàbá olóògbé náà sì fà kékọrí pé wọn kò ní ṣètò ìsìnkú ọmọ òun àfi tí wọ́n bá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fọmọ olóògbé ọ̀hún. Ó ní ó ṣe pàtàkì kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fọmọ náà kí ọ̀rọ̀ yìí lè níyànjú pátápátá. Agbẹjọ́rò alàgbà Joseph Alọ́ba fìdí ọ̀rọ̀ múlẹ̀ fáwọn oníròyìn pé adájọ́ ti pàṣẹ báyìí pé kí wọ́n lọ ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún Liam nílé ìwòsàn mẹ́ta kan lókè òkun kí wọ́n lè fìdí òótọ́ múlẹ̀ nípa ẹni tó lọ́mọ ọwọ́ Wùmí Alọ́ba tí í ṣe ìyàwó olóògbé. Ilé ìwòsàn méjì ni wọ́n máa lọ lórílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì nígbà tí wọ́n máa lọ ilé ìwòsàn kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà fún àyẹ̀wò ọ̀hún. Bákan náà ni wọ́n tún sún ìgbẹ́jọ́ síwájú sí di ọjọ́ 7 oṣù kẹrin ọdún yìí láti sọ ìgbà àti àkókò tí wọ́n máa lọ mú díẹ̀ lára ìyá olóògbé tí wọ́n máa lò láti fi ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ náà. Lásìkò tí wọ́n bá fẹ́ lọ mú díẹ̀ lára ẹ̀yà ara olóògbé náà, aṣojú kóòtù tàbí tí ìjọba máa wà níbẹ̀ kí màgòmágó kankan má bàa wáyé. Ẹbí kọ̀ọ̀kan àti aṣojú ìjọba ìpínlẹ̀ Èkó náà máa wà lórí ìdúró kí ọ̀rọ̀ náà má bàa lọ́wọ́ kan àbòsí nínú. Ìdílé olóògbé máa dárúkọ ilé ìwòsàn tó bá wù wọ́n, bẹ́ẹ̀ ni ìyàwó olóògbé náà ìyẹn Wùmí Alọ́ba máa dárúkọ ilé ìwòsàn tó bá wù ú. Bákan náà ni ìjọba máa mú ilé ìwòsàn tó bá wù àwọn náà. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.